Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. كنت في هم وضيق وشدة إذا كنت في هم وضيق وشدة وأصبحت محزونا وقلبك في الهرج وحسبك محزونا وأصبحت محزونا وأصبحت محزونا وقلبك في الهرج وحسبحت محزونا وقلبك في الخرج شيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم ادعوني أستجب لكم ادعوني أستجب لكم ẹ pè mí Ọlọ́run ẹ pè mí أستجب لكم wọ́n dá yín lóhùn ẹ wo bàbá promise látọ̀dọ̀ Ọlọ́run tí ẹ má fòfìlì tó bá wí. ادعوني أستجب لكم Ọlọ́run pé òdúró ní ẹ̀bẹ̀ mi alájí ẹlẹ́gẹ̀bẹ̀ Ọlọ́run pé mo fẹ́ lọ Mọ́kà dàyìdà Ọlọ́run mọ̀ sáyẹn. La ilaha illallah. níyìn náà ni Alhamdulillah. à ń pè ẹ̀dà níyàn alájí ẹ̀dàpọ̀ ẹ̀dà bẹ̀ lọ́wọ́ ẹ̀dàpọ̀ ẹ̀ bá fi kún mo fẹ́ lọ Mọ́kà lọ́dún yìí o la ilaha illallah Ọlọ́run mo sì gbà alájí ẹlẹ́gẹ̀ sì lọ Mọ́kà. wọ́n wá dọ̀hùn nígbà tán bá nẹ́bí sọ̀rọ̀ tán bá gbọ́ sọ̀rọ̀ tán bó sùn bó jí ni èmi ọmọ mo bá pè wọ́n alájí ẹlẹ́gẹ̀ àjọkẹ́ mi dáadáa mọ́nítà. وقل ربكم ادعوني أستجب لكم وقل ربكم ادعوني أستجب لكم. kuranu ibòmí ló tún lọ o èyí tẹ́mi wí udi'uni astajib lakum má ṣe ìsìárù bíi tí bẹ lẹ́yìn òun ṣe ìsìárù astajibu lakum ó ṣe ìsìárù báni má ṣe o أستجب لكم o tún ṣe náà kò gbọ́dọ̀ hàn udi'uni astajib lakum. ادعوني أستجب لكم. إن رحمة الله قريب من المحسنين. إن رحمة الله قريب من المحسنين. ẹ̀bẹ̀ ni Ọlọ́run pè mí kí n dá yín lóhùn ẹ pè mí kí n jẹ́ yín torí pé inna rahmatallahi dájúdájú àánú èmi Ọlọ́run tẹ rí ni. قريب من المحسنين. ẹ dákun ẹ máa wo iyọ̀ kúránù. إن رحمة الله قريب من المحسنين. má bọ̀ ní iyọ̀ wá jòkó lọ́wọ́jú màlúù báyìí. àṣẹ inna rahmatallahi qaribun minal muhsinin. ẹ pè mí kí n dá yín lóhùn ẹ wọ Ọlọ́run ẹ pè mí kí n dá yín lóhùn inna rahmatallahi dájúdájú àánú Ọlọ́run qaribun من المحسنين. ó súnmọ́ ta ló súnmọ́ rí minal muhsinin ẹ ti máa ń ṣe dáadáa Ọlọ́run tó kọ́ ọ lẹ́kọ̀ọ́ bẹ̀ bọ́ bá ń pè mí o máa ṣe dáadáa o bọ́ bá ń bẹ̀ mí máa ṣe dáadáa o bọ́ bá ń bẹ̀ mí máa ṣe rere o tọ́jú ìyá rẹ tọ́jú bàbá rẹ o bí wọ́n bá fẹ́ ṣe pati pàṣọ tí wọ́n ti hàn náà ṣe látọkọ̀ọ́sẹ̀ méjì wọ́n gbà Ankara 5,000 gbóyin ń bẹ ní yín nísìn tí wọ́n máa dá owó yóò sì dájọ́ yóò sì rà àwọn alájà sí ẹ̀rá wọn owó lé ìyá rẹ o sì lè kó 5,000 ẹgbà ń wọ̀n aṣọ pàṣọ kankan jáde bí wọ́n bá já wọlé àpàdà aṣọ lọ́ra ọ̀tọ́jú ìyá rẹ bọ́ ọba tọ́jú ìyá rẹ tó lọ bẹ́ẹ̀ lọ́n kò ní gbà eré ibú lọ́ bá ọmọ tó bá ìyá rẹ àti bàbá rẹ ọba wọn láyé
ó tún wá sí ibi wájú Ọlọ́run eré ibú dídọ́bù fún ni. Allah. ọba dá rẹ̀ láyé òsì bá bàbá rẹ̀ ọwọ́ àwọ̀ná ọ̀wáyé rẹ̀. Allah. ud'uni astajib lakum. ud'uni astajib lakum. o tún sáré bẹ́ẹ̀. ud'uni astajib lakum. ud'uni astajib lakum. Akaramakallah ẹni tẹ́ ṣàdúrà fún níjẹ́ ẹ̀dógún dédé ìgbà tẹ́ ṣàdúrà ó ní wọ́n dorí ọmọ òun kò dùn báyìí wípé ẹ̀jẹ̀ tó kù lára rẹ̀ kò ju kìnní mẹ́rin báyìí lọ àmọ́ dédé ìgbà tẹ́ ṣàdúrà wọn á ní kọ́ máa fi mí àmọ́ ìgbà tẹ́ ṣàdúrà tán nígbà tí èdè ìjọ kejì ọmọ tí ọ̀yájú níbi àdúrà tẹ́ ṣe. ọlọmọsá gbàdúrà tiwa náà o. àmín. ọlọ́run ẹ máa bẹ̀ mí ẹ máa kẹ́ mi kí n dá yín lóhùn. inna rahmatallahi dájúdájú àánú èmi ọlọ́run qaribun minal muhsinin. ó súnmọ́ ẹni tí bá ń sin dáadáa ọ̀dọ̀ wọ wa. ẹ sì máa kírun wasta'inu bis-sabri was-salati wa innaha lakabiratun إلا على الخاشعين. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. واستعينوا بالصبر ẹ máa wá àánú ọ̀rọ̀ èmi Ọlọ́run pẹ̀lú sùúrù. wọ́sọ̀lá. ẹ má sáré kárí ẹ̀rí ẹ máa wá àrànṣẹ́ èmi Ọlọ́run bí sọ́bùrù pẹ̀lú sùúrù sẹ́lẹ̀ lọ fẹ́ kọ́ máa bẹ̀ mí. má sáré kárí bí ìbáyà tí n bá wo ẹgbẹ́ awo yìí tààsí mi wà di mẹ́jọ lọ́wọ́ náà bá lọ wo ẹgbẹ́ awo máa fi lẹ̀kẹ̀ kan sí lọ́rùn ọwọ́ náà wà á bọ kíníkì tààsí rẹ̀ ń di mẹ́rin tààsí rẹ̀ ń di mẹ́jẹ gbogbo ẹ̀ ní ọ̀parí. wasta'inu bis-sabri was-salat. ẹ máa bá Ọlọ́run ẹ máa wá rẹ̀ ṣe èmi Ọlọ́run ẹ máa wá kí n kun yín lọ́wọ́ kí n ràn yín lọ́wọ́ bis-sabri pẹ̀lú sùúrù was-salat ẹ sì máa kírun ó sì ń bọ́ lọ́wọ́ òsè tó ọ̀fẹ́ ẹni ó kí ju tiẹ̀ lọ òun ní bímọ ní kú yìí. Allah. Asẹ́ni ẹ máa kírun ẹ gbọ́ wà níyì Ọlọ́run tó ń tọ́ba ṣe pé nítorí kí n má bàa wọná níbi ń kírun ni tètè tó wọn wọná náà látàyè báyìí àṣẹ rẹ dé ẹsìn mi ẹ̀rù rẹ ló bà mí ìsinsìn ọ ìtanu ó bínú wa ebi ká wọná lè fi di o Ọlọ́run ọ̀fẹ́ rọ o àtàwé àti gbogbo ẹ̀ èmi èsì wà níyì Ọlọ́run ló wí tó ń wí mu. Ta nínú wa tó lè wí abẹ́lẹ́gẹ́ torí kí lẹ́ẹ̀mí ń kírun ẹ̀fẹ́ wo ná. wasta'inu bis-sabri. wasta'inu bis-sabri was-salat wa innaha lakabiratun illa ala al-khashi'in. Ọlọ́run ni ẹ máa kírun ẹ sì máa wá ń tẹ́ ń bá wà lórí mi Ọlọ́run pẹ̀lú sùúrù Ọlọ́run nítorí pé irun ni wa innaha lakabiratun Ọlọ́run lóhùn ló mọ̀ fẹ́ tóbi. wa innaha lakabiratun illa ala al-khashi'in. وإنها لكبيرة إلا على الخاشعين. الله وإنها لكبيرة إلا على الخاشعين. àmọ́ kò sẹ́ni tí ọmọ gbọ́n tó lọ́wọ́ bá ń wí àfàwọn tí máa ń bẹ̀rù Ọlọ́run. ẹ̀rí bá kírun mọ́lá yìí ọ̀gọ̀rọ̀ yẹn bẹ níyìn ní ma ní wọn ní bọ́ọ̀lù ní dédé ìsáyì bọ́ọ̀lù ní Ọlọ́run Ọlọ́run sì ń wo wàrà ó ti kájú pa àwọn kan rẹ ọwọ́ ló wọ̀ pa ọwọ́
wa ní sùúrù fáwa torí ẹ̀bẹ̀ tá nẹ́bí bẹ̀. sallallahu alayhi wa sallam. bá ń sànú àwọn àlèwú mọ̀ mi dákun kọ́ wa pa wá rẹ́ ìwọ̀n dẹ̀ wa ọ́ pa àwọn kan rẹ́ ni. ọ wá fà wálẹ̀ ẹ máa kírun bẹ́ẹ̀ náà ń sọ ààrẹ kan máa kírun sì kírun bí wọ́n ti ní ákì ni làdáni kò gbọ́dọ̀ máa bá ìmáàmù lọlẹ̀ kéwù òye ẹlòmíì ò kéwù àmọ́ ń sin lọ́hùn kò wá béèrè bó láti sin lọ́hùn. ìwọ ló dà níyàn èmi ni ìmáàmù nísìn ìwọ ló dà níyàn lẹ́yìn mi pé ìtìdá ọlọ́jẹ́ ìwọ ló dà níyàn òní ìtìdá ambili ìmáàmù mọ́ dà níyàn o lẹ́yìn tí ń kọ́ sí ìmáàmù tí ń bẹ wájú mi ìwọ ló dà níyàn bẹ́ẹ̀ fọlọ́ ìmáàmù wá ṣe Allahu ìwọ rẹ̀ lẹ́jọ́ lọ ẹ̀mí aláwọ̀ olùmọ̀ọ́nà ìwọ ẹ̀ náà tún jọ ń dé làdáni mi gan ọmọ ṣe làdáni mi ń tẹ̀lé lè máa mú mi bẹ́ẹ̀ ṣe ìmáàmù wọn parí ṣe pé Allahu Akbar tọ̀ kọ́dà kí gbogbo wọn mọ lọ lẹ̀ làdáni tó bá tí nǹkan ti ń ṣe yé tó kéwú ẹ̀rí pé kò ní lọ yóò jẹ́ kí Allahu Akbar ti ìmáàmù ọ̀tán wọ́n tẹ̀ sọ pé Allahu Akbar ìmáàmù tó de pé sami'a Allahu liman hamida ọgbọ̀n parí ẹ̀ tán làdáni náà wà bí òun náà ń di àmín àpẹẹrẹ ìmáàmù ọjà lọ ni wọ́n jọ lọ́ọ̀lẹ̀ báwo kọ́lọ́ wọn ti ní akírun ìwọ náà lọ dàníyàn oníyàwó ètò fọ́dà salati subh mọ́ dàníyàn àti kírun àṣùbà yìí ìkìdá lẹ́rìí tí ń kọ́sẹ̀ bìlì ìmáàmù ti bẹ wájú mi èyí ṣe tí wọ́n wá jẹ́ fèrè kalẹ̀ pẹ̀lú ẹ̀ tọ́jọ́ ń dìde pẹ̀lú ẹ̀ ọkàn fèrè sọlẹ̀ nìyẹn sa ìrólókò mẹ́rin la fẹ́ kí àti kí méjì sẹ́wọ̀n kó àjókòó àsàtáyà ìmáàmù yẹn òun ìmáàmù tó bá gbé tó ké fíkù dáadáa tí n kí n kéye kò ní gbé Allahu Akbar láti lẹ́lẹ̀ wá yóò dìde dókè dáadáa tán yóò dúró sọgbọnà Allahu Akbar làdáni náà ṣẹ̀ṣẹ̀ máa wá bọ̀ làdáni náà gbọ́dọ̀ gbé láti jòkó bẹ́ẹ̀ pẹ́sọ́lásí mi ìbẹ̀rẹ̀ bí làdáni ti ṣe ni. ìmáàmù dókè ń tiẹ̀ ó ṣe Allahu Akbar làdáni tí ọmọ kankan òun náà gbé lásìlẹ̀ ní Allahu Akbar irun ni. wa kullu ma bi ghayri ilmi ya'mal. bẹ́ẹ̀ bá ti ní màá gba kankan náà bàjẹ́. a'malu maridudatun la tuqbal. sẹ́gbẹ́ báyìí àní gbà lọ́wọ́ ẹ̀ látọ́pàl àwọn ọlọ́wọ́ ní gbà lọ́wọ́ ẹ̀ bọ́ọ̀bà kírun bọ́ọ̀bà ní káwọ́ sáyà dáwọ́ rẹ̀ lẹ̀ onírun àbíkọ́ wá sí báyìí rárá bọ́ọ̀bà káwọ́ sáyà wọ́n ti ní àṣírí yóò ṣe wà ní gbogbo ẹ̀yin tẹ́ kírun tẹ́ máa ṣe báyìí ni ọlọ́run ní sọ fún yín pé ẹ gbádùn. wa kullu ma bi ghayri ilmi ya'mal. a'malu maridudatun la tuqbal. bó ti wo kí tó àní gbà àfi kó kí sallu kama ra'aytu alábìyí sọ fáwọn sàábẹ́ ẹ̀. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ti lé wí mọ́nu. sallallahu alayhi wa sallam. alábìyí ẹ̀yin sàábẹ́ mi sallu ẹ máa kírun ọkọ̀ ojú sí wọn nípa ẹ máa kírun kama ra'aytumuni usalli bẹ́ẹ̀ ti rí tí n kì í. sallallahu alayhi wa ẹ sallam. wá wo oríṣiríṣi ìrun láyé lónìí ẹlòmíì ò ké kankan bẹ́ẹ̀ báyìí sọ pé báyìí ni wọ́n ti kò sí ní dáyé lóhùn ó lè sọ ní ìjà pẹ̀lú wọ́n ní kí fún ni ṣé ọlọ́run sọ fún ọgbọ́n wọ̀gbá ni. àmín. wọ́n pèrú náà pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ó sì gbà lọ́wọ́ wọn àwọn ní ìgáyàlá sàláàtì ìgáyàlá sàláàtì ìgáyàlá fàlàhì
ìbẹ̀rù Ọlọ́run náà fi pè é bẹ́ẹ̀ bá wà wo mọ́sálásí nísìnyí àwọn àráyà yẹn ti ń tán ọ̀dọ́ ni wọ́n yàn nílé bá mú nísìnyí làdáni náà nísìnyí ọ̀dọ́ ní jẹ́ àwọn àgbàgbà ọ̀fẹ́ pọ̀ ń bẹ̀ mọ́ gbọ́ báyà àwa náà lọ àwọn mi ò tún bọ́ bẹ́ẹ̀ àwọn kan ti lọ làwọn fi bẹ́ẹ̀ báyìí ìwọ̀n tá a bá kí náà ẹ̀sùn máa wọn tó bá mọ̀ nípa ẹ̀ ní kì í ti kọkàn mọ́ kírun òsì lásán gbogbo àwọn kábàrà kan tí máa pààyàn lẹ́rìn àwọn kábàrà nínú tíra wo lẹ ti rí gbogbo fíkíwù làwa nílé bámúta akérọ́dọ̀ àwọn àfa wa kò sí ibi tí wọ́n ti ní ṣe ẹ̀ kò sí. ẹ̀sìn kírun ní aráàmù rí. mo kírun ní gbogbo ẹ̀ mú ṣe eríṣiríṣi ni wàá bẹ láyé lónìí èyí táwọn afa bá wí fún yín ẹ máa mú lò ẹ máa kírun. wasta'inu bis-sabri was-salat. ẹ máa kírun bẹ́ẹ̀ bá wá fẹ́ rí gbogbo tẹ́ ń bá ń fẹ́ lọ́dọ̀ àwọn Ọlọ́run ẹ máa wá pẹ̀lú sùúrù èmi Ọlọ́run èpidán nísìnyí náà kó sì máa rí bẹ́ẹ̀ rárá adábìlẹ̀ ẹ̀bẹ̀ lọ́wọ́ ni. sallallahu alayhi wa sallam. kọ́dà ń gbẹ ẹ̀ máa kírun etí ìdè báwọn anábì Ọlọ́run bá gbà kan lọ́dọ̀ Ọlọ́run wọ́n fèrè kalẹ̀ ẹ máa kírun òsì tí ìdè wọ́n fèrè kalẹ̀ fọlọ́ àbọ̀lọ́run ṣe gẹ́gẹ́ fún wọn wọ́n fẹ́ dùn mọ́ wọn fẹ́ dúpẹ́ wọ́n kọ́ fèrè kalẹ̀ fọlọ́. ẹ̀yin ẹ̀gbọ́n ọmọkùnrin kan nínú àwọn tí ma gbá bọ́ọ̀lù tọ́ba sọ̀ báyìí yóò sì fèrè kalẹ̀ ẹ́ wọ́n náà mọ̀. wasta'inu bis-sabri was-salat. kò gbọ́dọ̀ ṣe núùrè ọ̀gbọ́dọ̀ dá kan kò gbọ́dọ̀ dá pam. wasta'inu bis-sabri. wasta'inu bis-sabri was-salat. wa innaha lakabiratun illa 'ala al-khashi'in. وإنها لكبيرة إلا على الخاشعين. kọsẹn tí ó bà lẹ́rù kún táwọn Ọlọ́run wí ilà àyàfà wọn alakaṣi àwọn tí ń pààyà Ọlọ́run. níjọ́ kan òjò ń rò ní ìró nsi ń wa gbogbo ní àbí làdáni yóò jáde wa wàláyé làdáni wa pè é èmi àjáde yóò ń kí inú lé tí ń rọ̀ gidi yà wá jáde tí wọ́n á pè wọ́n àgbàtí ti ń bọ̀ aláwòrán lójó tí ń rọ̀ yìí ẹ̀sìn ẹ̀wù ilé rẹ̀ lọ́wọ́ ni òdú ti pa dáadáa kó tó dé ó pè rún èmi bẹ́ẹ̀ nu lé ní o ẹ̀yà mo mú wíńdò kíní gíláàsì ọ̀fà ọ̀ kékeré kátẹ́gùn ọmọ gbàgbé wọlé wọ́n ti ń kírun àjọ ń kí mi ò jáde. man taraka as-salata as-subhi. àlọ́bẹ̀ yẹn. akramakallah. wasta'inu bis-sabri was-salat. ẹ̀rí gbogbo dáhùn yìí o kò sí lọ́dọ̀ àwọn olóṣèlú wa wọn ò wá nǹkan pẹ̀lú sùúrù pàtìpàtì làwọn fi ń wá ipò tí wọ́n wá yìí do or die ọba ti lè rí górí wọn ò retí àtibọ̀tán wọn ò rántí jọ́jọ́ ká wọn nìkan ẹ kó kí lẹ́ẹ̀ fi ṣe owó tó gbé tẹ̀ bá fi ṣe kan rí fáyà àwọn ọmọ yóò nà ó sì ẹ̀yọ́ sì máa kúnlẹ̀ rojọ́. kò sí ń tọ́ tayọ bẹ̀rù Ọlọ́run. anabi Ibrahima alayhi salatu wa salam. ẹ wà dúrà tó ṣe sí Mákàní nígbà tó gbé ajára kalẹ̀ tán toyúntoyún tí ò sí Mákà o kò sí kankan ní Mákàní. anabi Ibrahima gbéyàwó ẹ̀ kalẹ̀ tán ó ní Rabbi ja'ala asal balada amina. رب اجعل هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا. رب اجعل هذا البلد آمنا. اجعل بانسي هذا البلد إلوي
aminan nílùú fọkànbalẹ̀ dáadáa ọlọ́run ni mo gbà ẹ o mọ́kà ntẹ́ balara gbogbo wọn ẹni tí ń tẹ akọrọsíìnì ntẹ́ balara ẹni ẹni tí ń tẹ orin ntẹ́ balara ẹni olówó wọn ntí ọwọ́ ni ẹnu tẹ́ fi mọ̀ pé olówó ni ha tiẹ̀ ọ yàtọ̀ tiẹ̀ ọ mọ̀ gbọ̀n kò sì sẹ́jọ́ kò sí kan bí wọ́n gbé kan kéwù. لا إله إلا غير ذي زرع عند بيتك المحرم على إبراهيم ربي جعل هذا البلد آمنا ولو بانسيني دو فوكابالي ولو سيغا gbogbo ẹni ẹ máa wò ọlọmọsàjẹ gbogbo ẹni ọlọmọgà. àmín. ẹ bá dọ̀wọ́ ẹ lọ ó fọkànbalẹ̀ gbogbo mọ́tò táwọn àwọn gómìnà wa wọ̀ táàkì tansini nígbà wa lọ àwọn tí a fẹ́ lọ jídà ní wàá sọ fún àfa àtàjọ péré ìfẹ́ ọkọ̀ jíìpù mọ̀ fẹ́ wọ̀ nígbà tí ó ṣe àfa àwọn jíìpù tó ní agbára pípọ̀ ọ̀dà Dubai mọ́tò wa bẹ ní ẹ̀yìn. 2 نفر في مكيف everything mo ní ezi lé ìwọ̀n bí lè في مكيف mo ní sẹ́ esi wà bẹ́ẹ̀ ní في مكيف masha Allah في مكيف àwa fẹ́ kọ̀tán ọkọ̀tán àbùkọ́lá ń wò ọkọ̀ tuntun láìlọ́ọ̀nù gbẹ̀lá rẹ̀ tansini wọ́n yẹ tí wọ́n á sọ̀fin fún wọn pé tọ̀ fẹ́ẹ́ bá àwọn àlejò ọmọ wọn mọ́kà wá gbogbo mọ́tò déédéé iye àrítẹ́ gbọ́dọ̀ sani tí wọ́n èlò tán àwa tó máa ṣe kíza àti dé mọ́tò bọ̀ torí wọn gbọ́dọ̀ gbá wa wọn gbọ́dọ̀ gbá wa àti dé mọ́tò bọ̀ wa ni ajani ajaja náà wọ́n kàn tẹ̀ bíréèkì ní so wọ́n gbọ́dọ̀ gbá ọmọ ìjọba ni wá kí ọlọ́run ṣe bẹ́ẹ̀ ní ọkùnrin ní wọ́n pa ni. رب اجعل هذا البلد آمنا رب اجعل هذا البلد آمنا. alẹ́ Ibrahim ni wọ́n lọ ìlú ìdánwò rẹ̀ bá ń sẹ́ni ìlú ìfọkànbalẹ̀ jẹ́ wọ́n máa wá lọ́tún jẹ́ wọ́n máa wá lọ́sì wájú ayé jẹ́ wọ́n máa wá bẹ́ẹ̀ ẹ̀yìn ayé jẹ́ wọ́n máa wá bẹ́ẹ̀ ọlọ́run wọ Ibrahim máa lọ mọ gbà bẹ́ẹ̀ mọ ẹ̀ńdọ́ọ̀sì ẹ̀ ẹ̀ wọ́n yẹ billions ti lọ Mọ́kà tọ́ba tún sún ọjọ́ mi wà lérò èyí ti pọ̀ àwọn di kù sí i báyìí. ìfọkànbalẹ̀ ló kún Nàìjíríà kò sí ìfọkànbalẹ̀ ń lu wa mọ́ ọlọ́run kọ́ dákú bá wa dá padà.